Ìtàn tí a fẹ́ kà lónìí dá lórí bàbá tó kó gbogbo ẹrù fún ẹrú. Ní ayé ìgbà kan rí, kì í ṣe oyè ọkọ̀, ilé gogoro, aṣọ àti owó ní ilé ìfowópamọ́ ni a fi ń mọ ọlọ́rọ̀, bí kò ṣe pé oyè ẹrú, ìyàwó, ọmọ, ẹran ọ̀sìn àti oko kòkó rẹpẹtẹ ni a fi ń mọ ọlọ́rọ̀. Ní àsìkò yìí, bàbá kan wà tí ó ní ìyàwó púpọ̀, oko rẹpẹtẹ, ogúnlọ́gọ̀ ohun ọ̀sìn, ọ̀pọ̀lọpọ̀ ẹrú tàbí alágbàṣe àti ọmọ púpọ̀. Ṣùgbọ́n nínú gbogbo ọmọ wọ̀nyí, ìkan ṣoṣo ni ọkùnrin. Bàbá fi ìkan nínú gbogbo ẹrú tí ó ti pẹ́ pẹ̀lú rẹ̀ ṣe olórí fún àwọn ẹrú yòókù. Ẹrú yìí fẹ́ràn bàbá, ó sì fi tọkàntọkàn ṣe iṣẹ́ fún un. Nígbà tí bàbá ti dàgbà, ó pe àwọn àgbà ẹbí láti sọ àsọtẹ́lẹ̀ bí wọ́n ṣe máa pín ogún òun lẹ́yìn tí òun bá kú, nítorí kò sí ìwé ìhágún bíi ti ayé òde òní. Ó ṣe àlàyé pé òun fẹ́ràn olórí ẹrú gidigidi nítorí ó fi tọkàntọkàn sin òun. Nítorí náà, kí wọ́n kó gbogbo ohun ìní òun fún ẹrú yìí. Ó ní ohun kan ṣoṣo ni ọmọkùnrin òun ní ẹ̀tọ́ sí láti mú. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún, bàbá rẹ̀ ibi àgbà ń rè, ó kú. Lẹ́yìn ìsìnkú, àwọn ẹbí àti àwọn ọmọ olóògbé péjọ láti pín ogún. Ní àsìkò yìí, ọmọkùnrin ni ó ń jogún bàbá, pàtàkì àkọ́bí ọkùnrin, nítorí òun ni àrólé. Gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀, wọ́n pe olórí ẹrú jáde, wọ́n sì kó gbogbo ohun ìní bàbá tí ó di olóògbé fún. Wọ́n tún pe ọmọkùnrin kan ṣoṣo tí bàbá bí jáde pé ó ní ẹ̀tọ́ láti mú ohun kan tí ó bá wù ú nínú gbogbo ohun ìní bàbá rẹ̀. Nítorí èyí, wọ́n fún un ní ọjọ́ 7 láti ronú ohun tí ó bá wù ú jù. Àwọn ẹbí sún ìpàdé sí ọjọ́ 7. Inú ẹrú dùn púpọ̀ nígbà tí inú ọmọ bàbá bàjẹ́. Èyí ya gbogbo àwọn tí ó péjọ lẹ́nu, pàtàkì ọmọ bàbá, nítorí ó rò pé bàbá kò fẹ́ràn òun. Lẹ́yìn ìbànújẹ́ yìí, ó gbáradì, ó tọ̀ àwọn àgbà lọ fún ìmọ̀ràn. Ní ọjọ́ 7, ẹbí àti ará tún péjọ láti parí ọ̀rọ̀ ogún pínpín. Wọ́n pe ọmọ bàbá jáde pé kí ó wá mú ohun kan ṣoṣo tí ó fẹ́ nínú ẹrù bàbá rẹ̀. Ó dìde, ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó jókòó. Ó yan olórí ẹrú gẹ́gẹ́ bí àwọn àgbà ti gbà á ní ìyànjú. Inú ẹrú bàjẹ́, ṣùgbọ́n ó ní kí ẹrú má bẹ̀rù. Ẹrú náà ṣe ìlérí láti fi tọkàntọkàn tọ́jú ohun tí bàbá fi sílẹ̀. Ìdí nìyí tí Yorùbá ṣe máa ń pa á lówe pé ẹni tí ó ní ẹrú ló ní ẹrù. Lára ẹ̀kọ́ ìtàn yìí ni pé ó dára láti lo ọgbọ́n ọlọ́gbọ́n, nítorí ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ kí a pe àgbà ní wèrè. Ẹ̀kọ́ kejì ni pé ogún tí ó ṣe pàtàkì jù ni kí a kọ́ ọmọ ní ẹ̀kọ́ láti ilé àti láti bójútó ẹ̀kọ́ ilé ìwé. Ẹ ka ìtàn yìí ní ojú ewé èdè Yorùbá lórí ayélujára ti ọjọ́ Ẹtì 30 oṣù kẹwàá ọdún 2015. Read this story on www.theyorubablog.com, published on Friday, October 30, 2015.